Africa Content TV. Yes,
bọ́ọ̀bá nímọ̀ jù bẹ́ẹ̀ lọ ju ṣètọ́ni lọ tí ìwà rẹ̀ lọ bá ti sí pẹ̀lú ẹ̀ ọ́ pasán. níjọ́ mi wà ọ́ gbà àgbàmọ́ra òníwọ̀ látọ̀ òníwọ̀ kò tó wà òníwọ̀ tọ́lọ̀ ṣe fọ́ ọ́ gbà àgbàmọ́ra kálàáfíà ó lè jọba. à ń bọ̀ wá alájà o ajá rògbò wò la bẹ̀rù. Ànábì Idris. Kana yarfa'u Idris kulla yawmin min al-ibadati. Idrisu yìí àgbà ni nínú àwọn ànábì Ọlọ́run. As-salatu was-salam. Wọ́n ní kí máa ń jọ́sìn fọ́lọ́run gan. Mithla ma yurfa'u li ahli al-ardi fi zamanihi. Wọ́n ní ìsọwọ́ tí ànábì Idrisu máa ń fi jọ́sìn fọ́lọ́run. Ìjọsìn rẹ̀ ṣe déédéé ìjọsìn gbogbo èèyàn yóò kù ti pẹ́ láyé níjọ́ náà. Fàdíbà nínú Ànábì Idris ẹgbẹ́ alayhi-salatu was-salam. Wọ́n ní ká sọ pé láìláì aláwọ̀ 1 million làwọn èèyàn máa ń ṣe jọ́nà tí wọ́n fi ń bọ̀wọ̀ fọ́lọ́run. Wọ́n ní Ànábì Idrisu iye ìjọsìn tí gbogbo ayé bá ṣe ní èdè rẹ̀ lòun nìkan náà dà sí. Ṣẹ́gbẹ́rú ẹni bẹ́ẹ̀ ń sin Ọlọ́run náà. Fàjábà nínú al-malaika wọ́n sábà yìí. Wọ́n ní bí Ànábì Idrisu ṣe ń jọ́sìn fọ́lọ́run yìí sẹ́ẹ̀mọ̀ pé gbogbo ohun náà ṣe wọ́n máa ń gbé lọ sọ́mọ̀ ni. Wọ́n ní ìjọ yòówù tí wọ́n dáwà táwọn áńgẹ́lì bá gbé ìjọsìn lọ bá Ọlọ́run. Wọ́n ní àwọn áńgẹ́lì tí máa ń gbé ìjọsìn Ìdírísù nìkan kí máa ń ṣe déédéé gbogbo áńgẹ́lì tó gbé ìjọsìn gbogbo ayé. Àwọn màlẹ́kà wa máa ń ní irú ẹ̀ táwọn lélẹ̀ tí ẹ̀ nìkan ó sì ṣe déédéé gbogbo ayé ẹni ìmọ̀ tó bí o. Fàjábà nínú al-malaika. Wọ́n ní ẹnu wá ń ya àwọn màlẹ́kà ọ̀rọ̀ náà ń ya àwọn lẹ́nu. Wasaqa ilayhi malakul mawti. Wọ́n ní àṣàrá ìlú tí máa ń gbẹ̀mí gbogbo ẹni tí ọ̀bá bẹ́ẹ̀ rí fún òkìkì ẹgbẹ́ la ilaha illallah. Àṣàrá ìlú tí máa ń gbẹ̀mí ó wá lọ bá Ọlọ́run pé ẹni báyìí tí òun náà ló wọ́n gbẹ̀mí ẹ̀. Ọlọ́run ní sẹ́ gbẹ̀mí la gbé fún ẹ̀wọ̀n náà lọ́ta. Àṣàrá ìlú wájú Ọlọ́run dàpọ̀ fún mi láǹfààní kí n lọ ọmọ ẹni yìí. Kọ́ má jẹ́ pé tó ti bá bẹ́ẹ̀ lọ pa á lẹ́kùn ní gbogbo máa rí. Wọ́n yìí force relationship day your day. Maintain your value. Kájú ọmọ tí tó yẹ kódà kó o ní fi hàn. Torí tó ọba ọmọ tí tó yẹ kó ọba kí ẹ̀rọ ìgbéraga ẹ̀wù Ọlọ́run sì ní ìgbéraga àlùkíwù yahoo. Ìrọ̀bìnà nígbà tó lè. Ọlọ́run ló ní ìgbéraga ẹ̀ mọ́wọ́ ṣùgbọ́n ẹ̀mọ tí tó bí yẹ sì já yọ̀ mọ́ akọni ẹ̀ mọ́ fi ṣe. Gbogbo ẹni tẹ́ ń fọ́ọ̀sì ọ̀rẹ́ tẹ́ ń fọ́ọ̀sì ìjọ tẹ́ ń fọ́ọ̀sì èèyàn tẹ́ ń fọ́ọ̀sì yálàbí tẹ́ ń fọ́ọ̀sì ayé kò lè gbé ilé mi kankan ẹ lọ́ọ́ di òríjínà. Ayé máa ń wá ọ̀gọ́dà ni ọ̀gọ́dà ewé nìkan káàkiri. Ẹjọ́ kéwú kó ké ẹjọ́ kàwé kó ká ẹjọ́ kọsẹ́ kọ́kọ́ tó o bá ti di èrèké tí yẹn ń bẹ̀ ayé ọ̀wá ẹ̀. Ẹ stọ́ọ̀pù láti máa chase shadow. Ọlọ́run nìkan ní kẹ́ ẹ lọ́ọ́ bá dúró tó bá délé nìkan ní ó kù bá a bá bọ́ sínú òkùnkùn òkìkí ẹni a máa sá fún ni. Tó o bá bọ́ sínú òkùnkùn òjìjí rẹ̀ ó sá lọ òní rí mọ́. Ẹ lọ́ọ́ tún ọkàn yín ṣe gbogbo tí kálukú ń ná tí kálukú ń ṣe tí kálukú rà káàkiri sábẹ̀bẹ̀ ayé fúngbà díẹ̀ ní ohun ayé ọ̀tán pẹ̀lú ohun tí bẹ́ẹ̀ ìwà rere nìkan ní ìbánidọ́dọ̀ Ọlọ́run. Àṣàlẹ̀ ìwà ni ẹjọ́ wọn lọ mí tì wọn. Ọ̀sán sábà bá omi sí yá láti bá sí náà Ọlọ́pàá ní ọ̀rọ̀. Bàbá òbí sọ́ọ́ ti ní àdáni yìí. Ṣé ẹ mọ̀ pé áńgẹ́lì ọ̀gbọ́dọ̀ lọ bá èèyàn bí áńgẹ́lì? Ọ wá gbé àwọ̀ èèyàn wọ̀ ọlọ́ọ̀bá Ànábì Idris. Wàbá Idris alayhi salam yasùn náà. Wọ́n ní Ànábì Yusufu Ànábì Idris yìí kí máa ń gbàwẹ̀ ní gbogbo ọ̀sán rẹ̀ ni. Ọ̀làmọ́ kánà bíta ìbọ̀rì yìí dáhùn ìnákọ̀ ní bàbá ìyàwó náà. Wọ́n bá ti wá di àsìkò sínú lọ́wọ́ ní àlejò tó bá wa lálejò ẹ jẹun. Ṣé ẹ̀sìn bàbá àwọn màláíkà wọ́n èé jẹun wọ́n èé sùn.
kọ̀ wá jẹun fọ́jọ́ mẹ́ta torí kì í ṣe èèyàn ọkọ̀ àwọ̀dà ni kì í ṣe èèyàn ọdọ̀wọ́rú ẹ̀yin ẹ̀ máa sápamọ́ díẹ̀ ẹ̀ máa paramọ́ díẹ̀ ẹni tí ń bá ń di akàn nísìnyí kọ́mọ́ gbàgbé wípé ẹlòmíì ó ti dé ẹ̀ paramọ́ díẹ̀ ẹni tó bá ní kò ní nìkan kò sí jẹ́jẹ́ àwọn èèyàn kan wà bí kan nìkan kọ́ ni wọ́n ti ń jẹ wọ́n níbi wọ́n ti ń jẹ bí ẹgbẹgbẹ̀rún ọ̀nà kò sí jẹ́jẹ́ ẹjẹ́ àfi ọwọ́ wẹwọ́ kọ́wọ́ lè má ẹjẹ́ abára wa sọ̀rẹ́ òtítọ́ ẹ má dalẹ̀ ọ̀rẹ́ ẹ má dalẹ̀ ìjọ kò sí ohun tá a kọ́jọ tá a bá fi ìfẹ́ ṣe òfo ní níkẹyìn. Ìdírísù wa ní wọ́n jẹun kọ́ àlọ́ ọ̀jẹun Ìdírísù wa ní taniọ́ kọ̀kọ́ tó gbé ọmọ jẹun láti jẹ náà ọba ní màláìka lòun o màláìka wo ni ó ní àdàmọ́lá kò mọ̀ ó lè ní màláìka tí máa ń gbẹ̀mí Ìdírísù kọ́ fún sẹ́yìn fọ̀rí olùbẹ̀rẹ̀ ó ní wọn ò fẹ́ kí wọ́n gbẹ̀mí rẹ o èmi mo fẹ́ wá mọ̀ ẹ́ mo kó ẹ̀jẹ̀ gan o mo fọ́ fún ẹ o mo láìpẹ́ o o gbé mi ní trabayé gan ni o gbé mi dé bẹ́ẹ̀ ni o torí àwùjọ ìgbọ́dọ̀ náà làfíà wá wò yìí anabi Ìdírísù lọ àṣàrẹ́ ìlú sọ yẹn fún Ìdírísù. Kọ̀kọ́lá iná ní ilé ìgbà àjàgbá o. Anabi Ìdírísù wá ní tó bá jẹ́ pé lóòótọ́ lọ fẹ́ bá mi sọ̀rẹ́ mo ní kankan tí màá béèrè lọ́wọ́ ẹ má fi ayé wọlé ẹ dúró sórí òótọ́ kó dàgbà jẹ́ pé ìnìkan lè máa tó sẹ́wọ̀n pé Anabi Ìdírísù ti pé ọ̀gbẹ́ni lọ́fẹ́ wọ́ra rẹ̀ mọ́ mi yóò pè fún ẹni àbí ìyọ̀ torí kò tí a rẹ mọ́kùnrin lọ́rùn ni wọ́n fi ń fi ọ́ ṣe yẹ̀yẹ́ kì í ṣe irú rẹ lọ́yẹ kó máa fi ṣẹ̀sí ṣùgbọ́n torí pé wọn ò fẹ́ ọ ìwọ lọ ń fẹ́ wọn ọ dàbí aláìmọ̀ ṣe ní. Anabi Ìdírísù ni wọn mọ̀lẹ́ka kó lẹ̀ ìwẹ́ ìwọ lọ fẹ́ mọ̀ wá o àwọn ọ̀rọ̀ o. Iná ní ilé ìgbà àjàgbá o. Olùwà sáré ṣe kankan fún mi nísì. Kọ́lá wà má rí yá. Àṣàlẹ́ tó ṣe fún òun ní wà ọ̀rẹ́ nítorí wọn fẹ́ kí n ṣe máa ṣe fún ẹ̀. Kọ́lá gbogbo àjọ̀rò ní. Ó ní ojú ọ̀fẹ́ kọ́ ṣe ní pé òun fẹ́ kọ́ gba ìlú òun nísì kò sì kó sáré dá padà. Àwọn ọlọ́run tààrà ilé ìyàdídí bíbí o àwòrán. Àṣàlẹ́ tó ní kó wọn gbẹ̀mí nìkan ni wọ́n fóun wọn ò fóun ní kó wọn dá padà rẹ̀. Ajẹ́lò fún ọ̀rẹ́ wá ṣe ní ìgbéra jáde kó bí. Àṣàlẹ́ bá tẹ́wọ́ sọ́nà pé wọ́n lọ. Kódà náà wá ní fóun lómi ìmọ̀ òun ọ̀fẹ́ kí ọ̀rẹ́ òun yóò bínú. Wọ́n láì wọ́n dé kàkà dé ilẹ̀ $1 million tí wọ́n bá ti ra àrísà yàn lọ́wọ́. Fúlàsì bọ́lá àbí ṣẹgbẹ́ o, fúlàsì bọ́lá àbí ṣọ̀rẹ́ o, fúlàsì bọ́lá àbí ṣègbọ́ o. Mọ́fà kan jẹ́ ni ẹni tá a fẹ́ lù ti ń dání. Tani ọba gbé àṣàlẹ́ bá tẹ́wọ́ sọ́nà pé kó o bá tiẹ̀ ní fóun lómi ìmọ̀ dákun fún òun láṣẹ kó wọ́n pa kó o lẹ́bi ẹ̀ padà. Ọba jùlọ ẹ̀mí lọ́rùn Ìdírísù. Ọlọ́run bá dá ẹ̀mí ẹ̀ padà láàrin wákàtí kan. Àṣàlẹ́ tó bá sọ fún Ìdírísù. Wá ìtọ́ sọ pé kí n pa ẹ́ lẹ́ẹ̀kankan. Ọlọ́run lẹ́wọ̀n bí kú ṣe rí náà ni. Ó ní ọ̀rẹ́ mi ó ṣe é dáadáa ṣùgbọ́n tí ọba fẹ́ bá mi sọ̀rẹ́ o tún ní ìpẹ́. Ọba ní kéde tó ní. Ikú ẹ̀wọ̀ ikú náà ló jẹ́ pé ìjọba bá yọ sí Anabi Ìdírísù tó yẹ kí Anabi Ìdírísù ọmọ arábàbà. Ìbádúró de lọ́jọ́ gbẹ̀mí ẹ̀ tí ó dé tọ́látọ́lá tí ó dé ti tíyítíyí ọwọ́ akọ́kọ́ lọ láàárọ̀ ìyẹn wà kó máa ń ta lẹ́nu máa ń ta lórí. Ẹ̀kọ́ lọ́wọ́ mi kọ́ ọ. Anabi Ìdírísù ní ọ̀rọ̀ tó kù lọ́ba fẹ́ sọ̀rọ̀ ẹ̀ kí ọba lè ṣe é out. Àwọn tẹ́lifí fún ní àṣàmá. Ó ní ìjẹ́ náà máa ń lọ fẹ́ kó owó lẹ́yìn kó yí mo sáńgẹ́lì mo mọ̀ pé àwọn áńgẹ́lì ní ìyẹ́ ó wá
bí orí ilẹ̀ láyé yìí kí lè lọ sí ọjọ́ náà náà bá ti lè ṣe yẹra ẹ ti mọ irú ìfẹ́ bẹ́ẹ̀ ẹ ti mọ irú àwùjọ bẹ́ẹ̀ tí wàá mọ̀ pé ọ̀kan fọ́ọ̀sì kó lè ṣe ní inú kan là á fi ṣèjọ kì í ṣàgídí káfí àti kọ̀ní àti. ó ní kó gbọ́ wọn lọ́wọ́ òun fẹ́ lọ wo iná òun sì fẹ́ lọ wo àdìsẹ́ náà ṣèbí wọ ikú lè débẹ̀ kò ní ìdí ká gbàṣẹ lọ́dọ̀ ọlọ́run pé mi gbà bẹ̀. فأذن الله له في رفعه إلى السماوات. àṣàrí ló bá ní wẹ́ẹ́ torí pé mo láì ní ni o kò yẹ kí n ṣe o ní o kò ní o àṣẹ lẹ́yìn kan ní o ṣùgbọ́n ẹ máa bọ̀ ọba gbé ìrísí sí orí ìyẹ́ ó di wà làlàlàlàlà ó di sọ́mà. وَالنَّارَ فَصُعِقًا. ìrísí débi iná ó wo iná méjèèjì àṣàrí ló gbé ipò iná méjèèjì lọ́wọ́ dá ó rí gbogbo ẹ̀ fàṣọ̀ríkọ̀ ó ní má tẹ̀lé má lọ. فَلَمَّا أَفَاقَ قَالَ أَرِنِي الْجَنَّةَ. ó wá ní gbé mi lọ bí àdìjẹ́ náà wò. فَأَدْخَلَهُ الْجَنَّةَ. nígbà tí ó débi àdìjẹ́ náà kọ́. قَالَ. nígbà tí ó wà lẹ́nu tí ó débi ẹni tó débi ilé tí ò tó ó débi àdìjẹ́ náà báyìí kọ́ mẹ́lẹ̀ ni. قَالَ لَهُ مَلَكُ الْمَوْتِ. ọba jókòó nínú ọgbà àdìjẹ́ náà kọ̀ lọ. àṣàrí wa wò pé àti bẹ́ẹ̀ ẹjẹ́ ń dá yín padà sí ààyè yín kí ni ọmọ bá kàlẹ́ lọ. قَالَ اخْرُجْ مِنْهُ لَيْلًا ضَرِّكًا. àṣàrí wa ní ẹ̀dá kan ẹni kí n gbé yín wá kẹ́ ẹ wá wo bí ni o ẹ sọ pé ẹ máa wọlé o adébíyí náà ẹ wọbẹ o adébíyí náà ẹlẹ́sìn tó bàtà yìí o báyìí kọ́ la sọ o ẹ jẹ́ àmọ́ wa lọ. فَتَعَلَّقَ بِشَجَرَةٍ. Adábìbí sọ ọ̀dà lọ́wọ́ ọba ní èso níbi ibi àjẹ́ náà ọba lọ ọbẹ̀ ọba kọ́kọ́ ká èso ojókòó lábẹ́ ẹ̀kí. وقال ọba ń sọ fún àṣàlẹ́ nù pé لا أخرج منها. mẹ́wàá rẹ̀ ò lè gbé mi kó bí o لا أخرج منها. ọmọ rẹ̀ ò lè gbé mi kó tó ń sára yìí o ní ṣe o báyìí kọ́ làdéhùn wa wọn kì í mú àdéhùn ṣẹ fún ẹni tí wọn bá fẹ́ràn o. ẹni tá a rìsẹ́ẹ̀tì tá a bá bá kí ló fẹ́ ṣe lọ́ ń fi ọlọ́pàá rẹ̀ wá. ìsọ̀lẹ̀ ẹ̀gbọ́n. فبعث الله تعالى بينهما ملكين يحكمان. Adébíyí nínú lọ́wọ́ ọlọ́mọ kò sún lọ́lẹ̀ ṣe ọlọ́run bá ní kí áńgẹ́lì kan sọ̀ kalẹ̀ tóun kí áńgẹ́lì ti ń gbé nínú àlìjẹ́nnà. وقال ما لك لا تخرج. ó wá ní ìwọ Ìdírísù kí ló dé tó olóòní jáde oore ló ṣe é nà án. قال لأن الله تعالى قال كل نفس ذائقة الموت. ó ní wọn bá wà bẹ́ẹ̀ pé àlìjẹ́nnà yìí ẹni tí ó bá ti kú kò ní wọ alààyè kì í wá sálìjẹ́nnà. ó ní ẹbí sẹ́kọ̀ọ́ ti fi kú wá mi lélẹ́ mi. وأنا سقيته. ó ní tó ọlọ́run lẹ́nu ọ̀kan ní ọ̀kan kú ó ní ẹbí òun lọ́dọ̀ yìí sẹ́kọ̀ọ́ ti fi báwọn ṣe lẹ́la àríwá náà wá. kò sí kò lè báwọn sọ o. وقال تعالى وإن منكم إلا واردها وما هم منها بمخرجين فبما خرجوا. ó ní ìṣèjì ọlọ́run kan tí wọ́n sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé pé ní. وما هم منها بمخرجين. ó ní ìṣèjì ọlọ́run kan ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹnìkan ò ní wà nígbà tó tún jáde. فكيف خرجوا. bàbá wa àbọ̀rú kò tó bẹ́ẹ̀ wọ́n lè bá tọ́ ẹ bí ṣé mo pa wọn. قال الله تبارك وتعالى لمن alọ́jà àṣàlẹ́ náà bẹ́ẹ̀ كان bẹ́ẹ̀ wọ̀ parọ́ bẹ́ẹ̀ báyìí kọ́ lọ́rọ̀ ọlọ́ni ọ̀rọ̀ ti sọ rẹ̀ o láti ijọ́ náà ní Ànábì Ìdírísù ti wà ní àlìjẹ́nnà lónìí. orí ilé lọ́jọ́ bọ̀ ṣùgbọ́n take advantage ẹni tí ń wá ọ̀rẹ́ kíláàsì. àwọn èèyàn ò fi ọ́ ta wọ́n ò fi ọ́ jẹ wọ́n ò fi ọ́ nulẹ̀ wọ́n ò mú ẹbí ẹsìn wọ́n ò mú ẹbí ràpọ́nì tí ò bá ti sí mutuality tí ò bá ti sí wípé bí mo ṣe fẹ́ ọ lọ fẹ́ mi
bí mo ṣe rí ọ lórí mi bí mo ṣe wù ọ́ lòun mi bí mo ṣe dá ìwọ náà dá bí mo ṣe ń ṣe ìwọ náà ṣe àjọṣepọ̀ kì í ṣẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ méjèèjì ní tiwa ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi máa.